Tọ́, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí onílé, mo kí àlejò. Mo kí wa. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV. Níbi tá a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tá a rò pé kò sí mọ́ tó ti sọnù. Ṣùgbọ́n tèmi sì máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló ṣì wà. Àìmọye eléyìí tèmi gan ti gbọ́ ṣùgbọ́n tí n tí ì bá pàdé. Bẹ́ẹ̀ ni, ní ọmọ Gíẹ̀sì TV tá a bá gbọ́ pé àṣírí kan wà níbì kan tó ń dáhùn tó ń jẹ́ bí idán, à wà lọ. Àṣírí báwo ni ṣíṣe ẹ̀, báwo la ṣe fẹ́ ṣe, báwo ni kíní ẹ̀, torí pé n tó gùn tí ò lópin ó ní wọ́n ń pè lóògùn. Ẹni tí ò bá sì dé àgbàlá bẹlòmíì rí yóò ní kò sí àgbàlẹ̀ ẹni tó dàbí ti bàbá ti tòun. Bẹ́ẹ̀ ni, àṣírí lóògùn, oògùn ni àṣírí. Èmi máa ń sọ ní gbogbo ìgbà pé ní ìjà ò bá ní ń pèrè ẹ̀ lọ́kùnrin, ẹni ìjà ò bá ní ń pèrè ẹ̀ lọ́kùnrin, ṣùgbọ́n ó dáa púpọ̀ ká jẹ́ onígbìyànjú nítorí pé ẹ̀yin onígbìyànjú òun lọ́lọ́run wà. Eré owó, eré àtilà, eré àti jẹ́yàn tó ń sáhùn, ìbádá púpọ̀ kó fi gbìyànjú kún. O ti lówó, o ti nípò, o ti ní tó yẹ kó o ní láyé. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà, àwọn agbára kọ̀ọ̀kan wà tó yẹ kó o dì mẹ́rù tó dì mẹ́rù. Àwọn agbára kọ̀ọ̀kan wà tó yẹ kó o dì mẹ́rù tó dì mẹ́rù. Bá a ṣe ń sáré owó, tá à ń sáré gbogbo ẹ̀ la gbọ́dọ̀ máa sáré agbára. Bó o lá ṣe lò, bó o lá ṣe lo owó yìí, bó o lá ṣe ṣe é. Àgbàlagbà tó ń sáré inú ẹ̀gún, bí nǹkan ò bá lé, ń lé nǹkan. Bàbá mi kan, bàbá mi dáadáa ní Ìlọrin, wọ́n máa ń sọ̀rọ̀ kan fún mi. Wọ́n ní kábíyèsí kan, mi ní dárúkọ wọn. Wọ́n ní wọ́n sọ fáwọn pé 20 ọdún tí àwọn ti ń sáré ìje, àwọn ò mọ̀ pé àwọn táwọn jọ ń sáré pọ́n ti padà, àwọn dẹ̀ sì ń sá eré lọ ń tà wọ́n. 20 ọdún, odidi kábíyèsí ìlú ńlá ni wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ pé kábíyèsí yìí sọ pé 20 ọdún tóun ti ń sá eré ìje, pé bó la ṣe ṣẹ́gun ọ̀tá, bó la ṣe borí, bó la ṣe ní bọ́ sọ́wọ́, bó ní kíní tóun ti ń sá eré, bó la ṣe jẹ́yàn tóun ń sá gbogbo ẹ̀. Àwọn táwọn jọ wá ń sáré ìje yẹn 20 years tóun sì ń sáré lọ, òun mọ̀ pé wọ́n ti padà. Òun ò tiẹ̀ mọ̀ rárá pé wọ́n ti padà. Ìgbà tóun wá wò pé ibi tóun dé yìí náà, ọkùnrin lòun. Tóun ṣẹ̀ṣẹ̀ wá ń padà bọ̀, lòun wá ń bá òkú míì lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà pé eléyìí ti kú, eléyìí náà ti kú, eléyìí náà ti kú. Sẹ́rí pé òwe ńlá ni. Ilé ayé tá a wà yìí, àwa àjagun ni. Kọ́lọ́run Elédùmarè kó dákun kó ṣàánú, kó dùn àdàbò ẹ̀bù wá. Torí inú mọ́tò la wà ó. Ibi tí kálukú ti bọ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n dáa púpọ̀, Ọlọ́run ló ṣẹ̀dá ewé àtegbò. Ọlọ́run ló ṣe ẹ̀dá ewé àtegbò. Lò ó lọ́nà tó dáa. Kò sí nǹkan tó burú láti fi dáàbò bo ara ẹ̀. Àṣẹta tó dáa tó bá ti ń gbàdúrà, àṣẹta tó dáa jẹ́ kó wà, máa lò ó. Bẹ́ẹ̀ ni. Àgbélépọ̀tà tó burú, máa lò ó. Ṣẹ̀fí Àlàó ló kọrin kan. Bàbá ní ìpọ́nrí oní mọ̀dárí kan kò mọ iye ẹni tó ń pa lójúmọ́, kò mọ bó ló ṣe fẹ́ mọ̀. Ibi wọ̀ ló tẹ́rí sí. Oògùn ló lọ́jọ́ kan pọ́njú, orí ẹni ló lọ́jọ́ gbogbo. Ọjọ́ kan pọ́njú mo máa ń sọ pé kò sẹ́ni tó mọ̀. Ta ló mọ̀gbà tí ó jáde tí ò ní wọlé? Ta ló mọ̀gbà tí ó jáde tí ò ní wọlé? Àwọn nǹkan kan wà tí a pè ní ọwọ́ kan àdán, tó yẹ kí tó bá kọ ọwọ́ kan àdán yóò fi rọgí. Ìwọ ti sí sára ti pẹ́, ó wá ń wò pé kò ṣe. Ìjà ò tí ì bá ọ, kò tí ì kú wọ nìkan. Nígbà tó bá kú wọ nìkan, ẹlòmíì ti ṣe nǹkan mí sára tí ò mọ̀ kó wà lára wọn. Tó kàn ti níjọ́ tó wá kó nìkan ní òwò pé àṣé nǹkan báyìí sì ń ṣiṣẹ́ lára mi. Torí ẹ̀ lèèyàn ṣe máa ń ṣe gbogbo ẹ̀ sára, èyí tó sìn, èyí tó jẹ, á wà lára. Níjọ́ tó bá kú wọ nìkan, àìmọ̀ Ọlọ́run lè lò ó.
Ọlọ́run lè fọwọ́ tọ́ pé n tó wà lára ẹ̀hún ó yá kó máa dáhùn lásìkò yìí tí ó sì jẹ́ tí ó sì tí ó gbé ọ lọ. Mo lọ sí kinní ní ọdún kan, bíríìjì kan wá wà nínú ìlú tí mò ń sọ yìí, bíríìjì yẹn ò gba mọ́tò méjì, kìí ṣe ti Lóbú o, kìí ṣe ti Ojútùú o, kìí sóhun o, ní Ògùn state níbẹ̀ nígbà yẹn, táìmù tí mò ń sọ yìí mo sì kéré. Wọ́n wá ń sọ̀rọ̀ àfáà kan fún mi. Orí bíríìjì yìí èyàn ó rìn díẹ̀, bíríìjì yẹn kò lè gba mọ́tò méjì. Wọ́n láàfáà ìwà nù mọ́tò, dráìvà rẹ̀ ń gbé lọ, mọ́tò míì sì wọlé lọ́hùn. Àwọn àbọ̀ kálukú máa ń sáré pé kò ń tètè kọjá kí mọ́tò míì tó máa bọ̀. Àwọn tó bá gbọ́ sọ̀rọ̀ yìí, torí gbà tí mò ń sọ yìí mi tí ju bí ọmọ bóyá 16 17 years lọ́ngbà yẹn. Wọ́n ní àfáà yìí ń sọ fún dráìvà rẹ̀ pé máa lọ. Wọ́n ti rí mọ́tò pé mọ́tò míì ti ń bọ̀ lọ́ọ̀kan pé máa lọ máa lọ máa lọ. Ó sì kù díẹ̀ kí wọ́n kanra, mọ́tò tí ń bọ̀ lọ́ọ̀kan sì kò sódò. Ṣé lásán ni? Ọlọ́run ó ṣàánú fún wa. Ọmọ ìyá mi, jẹ́ onígbìyànjú, jẹ́ onígbìyànjú. Ṣé ti eléyìí tó ṣẹlẹ̀ tí ìtún ṣe Nàìjíríà nìyẹn? Bọ̀bọ́ yìí ó lóun dúró jẹ́jẹ́ tóun, wọ́n lọ club, ó dúró jẹ́jẹ́ tiẹ̀, àwọn méjì dẹ̀ ń jà. Pépà gbọ́dọ̀ tí mò ń sọ yìí, àwọn méjì ń jà. Bọ̀bọ́ yìí, àwọn nǹkan kan wà, kọ́sítọ́mà mi nígbà kan bí ọdún 4 5 sẹ́yìn. Àwọn méjì ń jà, òun jókòó, kò bá wọn dá sí jà, kò sì kan. Kìí ṣe Nàìjíríà o. Àwọn yẹn ti ń jà. Ẹ̀gbọ́n kan nínú wọn sì ń bọ̀. Ibi tí ó jókòó sí, tí bọ̀bọ́ yìí jókòó sí, oníbò ṣe jókòó yẹn ni ìpàkọ́ ti ń ta òun, bọ́ sí ń fa ọ̀rọ̀ yẹn, ìpàkọ́ ń ta òun, wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀, òun ò bá dá sí jà, kò sí kinní. Ó wá dìde ń bẹ̀, níbi tó jókòó sí yẹn, ó dìde ń bẹ̀. Kéèyàn ó wá sọ pé jẹ́ kó rìn jìnnà síbí. Ó pàdé ẹ̀gbọ́n ìkan lára àwọn tó jà, ó pàdé ẹ̀ lẹ́nu ọ̀nà. Bó ṣe pàdé ẹ̀ lẹ́nu ọ̀nà tí yẹn kàn yọ pé àbúrò ni wọ́n bá, ó kó dẹ̀ yọ ìbọn, ó yan ìbọn. Bó ṣe míwàá bó ṣe dìde, ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ti jókòó sáàyè ẹ̀. Ẹ̀gbọ́n kan ń bọ̀ pé àbúrò ni wọ́n bá, ìbọn tó yìn báyìí, ẹni tó jókòó sáàyè ẹ̀ gangan ni kinní yẹn bá. Ó ní bóun ṣe dìde tán tó ń dé lòun ti ní fílì pé ibi tó ń ta òun ò ta òun mọ́. Ó lòun wá wò pé so ká ní pé ẹ wo gbà tó ti lo iṣẹ́, ẹ wo gbà tó ẹsẹ̀ wà rí àpẹẹrẹ àwọn nǹkan mi wà tó tí wọ̀ gan ti lò sátán ti ṣe fún ọ láti kékeré tó mọ̀ bó wà lára ẹ̀. Nítorí náà ẹjẹ́ ajé onígbìyànjú, ẹjẹ́ ajé onígbìyànjú, ẹjẹ́ ajé onígbìyànjú. Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa. Àṣírí tí mo mú wálé ní ìfura ni. Àwọn àgbàlagbà ní ìfura ní oògùn àgbà. Pásá ò fura, pásá jáná. Àjà ò fura, àjà jìn. Bónílé ò bá fura, olè ní òkú lọ. Ìfura lóògùn àgbà o. Ẹjẹ́ á gbìyànjú, ẹjẹ́ á gbìyànjú àṣírí ìfura tó dájú ni. Kí lè bá mi wá? Ẹ mọ́ mújẹmújẹ tó mọ́ dàbí ọlọ́yún bẹ̀rẹ̀, èyí tó bá tóbi dáadáa. Òun lẹ́kọ̀ọ́ owó ẹyọ àṣírí. Mo sá máa rí pé wọ́n máa ń lọ nígbà náà, wọ́n kàn kó owó ẹyọ wá, wọ́n lọ, wọ́n kàn máa lo àwọn nǹkan tí wọ́n ń lọ mọ́ lèmi ń rí, làwa ń rí gbà náà. Àmọ́ pé ó níbi tí owó ẹyọ ti wá. Àwọn àgbàlagbà tẹ́ bá ti mú mújẹmújẹ yìí, owó ẹyọ méje tí ò lójú rárá, òun lẹ́ kìbọ̀ lẹ́nu. Ẹ mọ̀ kíbọ̀ sẹ̀pẹ́ tipá, ẹ wà mọ̀ kíbọ̀ lẹ́fì nǹkan mú, ẹ mọ̀ kíbọ̀ lẹ́nu, ẹ mọ̀ fi kìtì bọ̀ tí ó rọ̀, ẹ wà rọ àdí, ẹ rọ sí náà lẹ́nu mọ́, ẹ wà lọ gbẹ́ ilẹ̀ díẹ̀, tẹ́ bá ti gbẹ́lẹ̀ ẹ gbé sí, ẹ wà yí àgbẹ̀lẹ̀ lórí, ẹ filẹ̀ síbẹ̀. Ó lè tójọ́ mẹ́wàá, ó lè kò síjọ́ tí ò lè tó. Kíní òun sáà ti gbẹ́ yẹn ti máa dàpọ̀ mọ́ kíní tí kíní yẹn ti máa rà. Tẹ́ bá ti wá débẹ̀, ẹ wà wá, ẹ fìgì wá àwọn kíní òun, ẹ kó sínú ibì kan. Tẹ́ bá ti délé, ẹ sá díẹ̀, kò gbẹ̀ kìí ṣe sóòrùn, ẹ sá sábẹ́ ilé. Ìwé ẹ̀sọ̀, ìwé àríràgbà,
àti pàdé àti ọkọ̀ atari àjà kan. Atari àjà yìí ẹ gbọ́dọ̀ fẹ́ tí kankan ò gbọ́dọ̀ jádànù, tí ò gbọ́dọ̀ dín kúrò ńbẹ̀ ni o. Kẹ́ má sọ pé ẹ ṣe kò rí bẹ́ẹ̀ o. Ìkankan ò gbọ́dọ̀ kúrò ńbẹ̀ rárá. Tẹ́ bá tún wá fẹ́ lọ, ẹ dà sínú aṣọ funfun tàbí inú pépà lẹ́ẹ̀tì lọ tí òfin ní ta rárá dànù. Ẹ wàá lọ papọ̀ mọ́ owó ẹyọ yìí. Tẹ́ bá ti lọ tán, ibi báyìí ni gbẹ́rẹ́ mẹ́ta yóò wà ńbẹ̀. Ibi mẹ́sàn-án yóò wà báyìí, mẹ́sàn-án yóò wà báyìí. Ẹ̀sìn mẹ́ta sí ògùrú ẹ̀yìn. Gìgírísẹ̀ ẹyọ kọ̀ọ̀kan ní gìgírísẹ̀ lẹ́yìn. Ó tán. Èèyàn kan ló lè lò ó. Ọmọ ìyá tó bá kú dẹ̀dẹ̀ kọjọ́ kan rí, òye wàláì, àṣírí tó dájú ni o. Àṣírí tó dájú. Ara àwọn àṣírí àtijọ́, kì í ṣe àgbélẹ̀rọ àṣírí o, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lórí péjì wa. Àṣírí ìṣọ́ra tó dájú, ìfura àwọn àgbà tó dájú gidi ni. Mi tó tún wá ṣe dé, tẹ́ ẹ bá ní àṣírí lára, tó bá fi nǹkan sójú ọ̀nà fún yín, tó bá kù díẹ̀ kẹ́ kàn ẹsẹ̀ yín bí ìgbà tí ẹsẹ̀ èèyàn bá wúwo tí ò ní ṣe gbé. Ẹni tó ní nǹkan lára ti gbọ́dọ̀ mọ̀ pé ibi tí mò ń lọ yìí nǹkan kan, ojú ọ̀nà yìí nǹkan kan wà ńbẹ̀. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ láwọn nǹkan bẹ́ẹ̀ ló ṣiṣẹ́ fún. Ó dáa púpọ̀ kó wà lára. O ti lówó, o ti lọ́lá, àwọn ìgbìyànjú kan wà tó yẹ kó o tún lé pé kó wà lára pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé, kì í ṣe Nàìjíríà nìkan. Ọlọ́run ràn wá lọ́wọ́. Gẹ́gẹ́ bí mo sọ pé àwọn àṣírí tá à ń fi sílẹ̀ níjọ́ mẹ́ta yìí, àṣírí ìṣọ́ra nǹkan jàǹgbára ilẹ̀ Yorùbá ni. Ẹ̀yin tẹ́ ẹ bá máa fi ṣèkà, ẹ múra sí i. Ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀ ń dalẹ̀ ní o, wàláhì ẹ̀ ń dalẹ̀ ní, ẹ̀ sì ní dalẹ̀. 08061488254 09072793348. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé tẹ́ bá níbẹ̀ lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀, ẹ mọ̀ pé wà lórí aago, ẹ mẹ́sẹ̀jì wà ní WhatsApp, ẹ fọwọ́dù àṣírí yẹn, ẹ wà béèrè tẹ́ fẹ́ béèrè lórí ẹ̀. Ọmọ Gẹ̀ẹ́sì ni o, Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gẹ̀ẹ́sì. Mo tún kí wa o, Ọlọ́run Elédùmarè kò ní para lẹ́yìn wa, àní fọjọ́ ọlọ́jọ́ lọ. Ẹ rántí o, ẹni ìjà ò bá ní ń pèrè ẹ̀ lọ́kùnrin. Oògùn ló lọ́jọ́ kan pọ́njú, orí ẹni ló ní ọjọ́ gbogbo. Ọjọ́ kan pọ́njú ǹjẹ́ wọ́n mọ̀ bí? Kò sẹ́ni tó mọ̀, àkàn jáde náà ni. Tọ́jọ́ kan pọ́njú ó sì dé. Ọlọ́run yóò ṣàánú fún wa, orí wa yóò máa kó wa yọ. Ẹja jẹ́yàn dáadáa, ẹja jẹ́ni tí ń hùwà dáadáa. Nítorí tó o bá jẹ́yàn dáadáa, tó jẹ́ni tí ń hùwà dáadáa, tó o sì jó ní gbìyànjú, tó o bá gòkè, tó o bá rí, wọn ò ní jẹ́ òdélẹ̀ tí wọ́n fi dọ́ padà sókè padà. Ṣùgbọ́n tó bá jẹ́ dàkejì ni, ó kanlẹ̀ tó yí lẹ̀ pìtìpìtì. Ọlọ́run ràn wá lọ́wọ́. Mo kí wa o.